Evans tó ti ń fi ara hàn níwájú ilé-ẹjọ́ búra fi Ọlọ́run ṣẹ̀rí wípé òun ti di ẹ̀dá tuntun nígbà tí ọwọ́ tún ń tẹ àwọn èèmíì tí wọ́n hùwà kò tọ́, ìwà ìjínigbé gbowó, ìjínigbé pa. Àwọn Nàìjíríà tẹ́ láǹfààní àti máa gbọ́ wa hùwà káàkiri àgbáńlá ayé. Tẹ́ ẹ̀ bá gbàgbé, arákùnrin kan tó kọ rẹ̀ ń jẹ́ Chukwuduememe Nwamadike tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Evans ní ọwọ́ àwọn anti-kidnapping squad ní ìpínlẹ̀ Èkó ní ọwọ́ wọn bà ní ọjọ́ 10 oṣù kẹfà ọdún 2017 fún àwọn ìwà kò tọ́ tí ó ń hù láwùjọ bíi kájínigbé gbowó, kájínigbé pa, kákóni ní papámọ́ra àti ká gba owó ribiribi lọ́wọ́ àwọn aláìṣẹ̀. Evans fi ara hàn níwájú ilé-ẹjọ́ ní ọ̀nàdé 27 October 27, 2017 nígbà tí adájọ́ tí ó ju Evans náà sí ẹ̀wọ̀n gbére. Adájọ́ ilé-ẹjọ́ gíga kan ní ìpínlẹ̀ Èkó tí ó ju Evans sí ẹ̀wọ̀n gbére tún fi ìdí ẹ̀ múlẹ̀ wípé Evans ó fi ara hàn ní ilé-ẹjọ́ láì tẹ̀ show remorse wípé Evans ò fi ara hàn níwájú ilé-ẹjọ́ gẹ́gẹ́ bí ẹni tó jẹ̀bi àbí ẹni tó mọ ẹjọ́ ẹ̀ lẹ́bi àbí ẹni tó rí lọ́kàn ara ẹ̀ pé òun hùwà kò tọ́. Wọ́n ní ẹ̀rín músẹ́ ni Evans ní ó ń rín ní iwájú adájọ́. Evans ni wọ́n sọ sí ẹ̀wọ̀n gbére látàrí gbogbo àwọn ìwà yìí, ṣùgbọ́n bá a ti ń gbọ́ ní lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àbí àwọn àjọ kan wọ́n bójú àánú wo Evans wípé kó mọ́ ọ lọ sí ilé ìwé ní ọgbà ẹ̀wọ̀n. Bá a ti ń gbọ́ wọ́n ní Evans ó ti ní NCE lọ́gbà ẹ̀wọ̀n báyìí tó sì jẹ́ pé gbogbo èròǹgbà ẹ̀ ni wípé láti tẹ̀síwájú ẹ̀kọ́ láti gba PhD lọ́gbà ẹ̀wọ̀n. Evans wá ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ó sì ń búra fọlọ́run ṣẹ̀rí wípé òun ò tún ní padà sídìí gbogbo àwọn ìwà kò tọ́, àwọn ìwà láabi bíi kájínigbé gbowó, kájínigbé pa, kákóni ní papámọ́ra lọ́nà àìtọ́, ká sì mọ dààmú gbogbo àwọn olówó ọlọ́rọ̀ láwùjọ wa. February 25 ọdún 2022 òun náà ni ìgbẹ́jọ́ wáyé lórí Evans tí a sì tún gbọ́ wípé Evans ti ń rawọ́ ẹ̀bẹ̀ báyìí wípé kí ìjọba kó dákun kó dábọ̀ kí wọ́n ṣojú àánú wo òun ti di ẹ̀dá tuntun. Kódà Evans tẹ̀síwájú wípé gbogbo àwọn ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì àwọn Hilux tí òun kó jọ látàrí ìwà kò tọ́ yìí lòun ti ṣetán láti jọ gbogbo ẹ̀ sílẹ̀ wípé kí ìjọba ó ta èyí tó bá ṣeé ṣe àwọn tí òun ti jẹ ń yà, àwọn tóun ti kó papámọ́ra lọ́nà àìtọ́ yìí kí wọ́n yọ lára owó yìí kí wọ́n fi fún àwọn tí òun ti hùwà láìbí yìí sí. Ọwọ́ tún tẹ àwọn èèmíì tí wọ́n hùwà ìjínigbé gbowó, ìjínigbé pa láwùjọ. Ẹ gbọ́, ṣé ká nígbàgbọ́ wípé bí ìjọba bá lè fojú àánú wo Evans, ṣé ká nígbàgbọ́ pé yóò padà di ẹ̀dá tuntun lóòótọ́? Ṣé ká nígbàgbọ́ pé Evans bó bá padà wá rí àánú gbà lọ́wọ́ ìjọba, ṣé lóòótọ́ ni kò ní padà sídìí ìwà kò tọ́, ìwà ìkà báyìí? Abíọ́lá Odúyẹmí, ọmọ ìlú wo? Ìjẹ̀bú-Òde. Apá àbò Ìjẹ̀bú-Òde? Bọ́nàjọ. Ọmọ Bọ́nàjọ ní Ìjẹ̀bú-Òde. Sáà ìdìbò ní Bọ́nàjọ? Bọ́nàjọ ní Lẹ́kùtì. Lẹ́kùtì ní Bọ́nàjọ. Lẹ́kùtì ní Bọ́nàjọ níjẹ̀bú-Òde. Ọmọ agboolé wo ni ẹ ń bẹ̀? Agboolé Ìmùpà. Ìmùpà. Agboolé Ìmùpà ní Bọ́nàjọ níjẹ̀bú-Òde. Ìwọ tọmọ ọdún mélòó báyìí? 41 years. 41 years. Iṣẹ́ wo ni ò ń ṣe? Herbalist ni mi. Herbalist. Ok, iṣẹ́ babaláwo. Bẹ́ẹ̀ni. Ṣé babaláwo ni àbí oníṣègùn? Oníṣègùn. Oníṣègùn. Bẹ́ẹ̀ni. Eléjì ẹ̀ wá kí ọ̀rọ̀ balẹ̀ yá. Ṣé Bọ́nàjọ bẹ̀rẹ̀ tí ń ṣiṣẹ́ babaláwo oníṣègùn? Ní ṣe bẹ̀rẹ̀. Ibo? Sáìdì Ìpámùrin. Ìpámùrin? Ìpámùrin? Bẹ́ẹ̀ni. Níjẹ̀bú-Òde ń bẹ̀? Bẹ́ẹ̀ni. Apá àbò ní Ìpámùrin wà? Ọ̀nà Ìtàlápò. Lọ́nà Ìtàlápò. Bẹ́ẹ̀ni. Ìwà à ń jínigbé gbowó à ń ṣe lọ́lọ́kan ọ̀jọ̀kan, báwo ló ṣe bẹ̀rẹ̀? Orí ipò wo ló wà? Àwọn operation wo àtèwo lẹ ti ṣe? True ẹnìkan ló yẹ kí n mọ Bọ́lájí pé kí lọ bá pé ó máa ń ṣiṣẹ́ yẹn, ènìyàn wà lọ́gbà ẹ̀wọ̀n. Bọ́lájí kí ni? Bọ́lájí Bákàrè. Bọ́lájí Bákàrè. Bẹ́ẹ̀ni. Ọmọ ìlú wo ni Bọ́lájí? Ọmọ Ìjẹ̀bú. Ìjẹ̀bú.
Mi ì mọ Ìjẹ̀bú tiẹ̀ bóyá Àgọ́ àbí Ìjẹ̀bú-Òde. Àgọ́ Ìwòye. Ok. Ẹnìkan ló yẹ kí n mọ̀. Èmi àti ẹ̀ láwájọ sọ̀rọ̀ kan rọ̀. Ta lẹni yẹn? Bọ́lájí yẹn lájọ sọ̀rọ̀ kan rọ̀. Ta lẹni tó mọ̀ Bọ́lájí true ẹ̀? Kẹ́hìndé ló máa ń pè. Bó ló ti mọ̀? Ìjẹ̀bú-Òde náà ni. Ok, o ní prison ló wà, ṣé wọ́n lọ prison rí ni? Mi ì lọ prison rí o. Ok. No, mo mọ̀ tẹ́lẹ̀ kó tó lọ sí prison. Ok, Kẹ́hìndé ẹ̀ iṣẹ́ wo ló ń ṣe? Iṣẹ́ bàtà ló máa ń tà. Ó máa ń ṣe bàtà yẹn ta ni àbí ó lọ ń ra ó ń tún tà? Ó lọ́n ra ó ń tún tà. Ó máa ń ra ó máa ń tún tà ni, pé ṣe ló ń ṣe bàtà? Kò ṣe, ó máa lọ́n ra ó máa tún tà, àwọn Ok, páàmù máa ń tà. ok. So ẹjọ́ sọ̀rọ̀ pọ̀ pé ìwọ náà nílò ọ̀nà àbáyọ àbí báwo? Bẹ́ẹ̀ni, òun ló yẹ kí n mọ Bọ́lájí yẹn. Bí màá Bọ́lájí yẹn bá wáyé jọ sọ̀rọ̀ ṣá, ó wá ní kí n má wọrí pé òun ní ìdẹ̀wọ̀n kankan, pé tóun bá ti gẹ̀ẹ́tì ẹ̀, ó máa jẹ́ kí n gbọ́. Kí lọ̀rọ̀ tẹjọ sọ? Ó ti ṣe ajínigbé, ó wá nílò tọ́ ni. Ó wá ní kí n má wọrí pé táìmù tóun wá yìí, pé òun ní ìdí kankan tóun wá, pé tóun bá ti gẹ̀ẹ́tì ẹ̀, ó máa jẹ́ kó máa pè mí. Ìgbà tó yá bó ṣe wá pè mí nìyẹn pé ìkan tóun wá yẹn òun ti gẹ̀ẹ́tì ẹ̀, pé àwọn bàbá kan ti bóun kó nǹkan tóun ní ìdí yẹn wá. Ètò sọ yìí ó tó ọdún mélòó báyìí? Ọdún yìí náà ni. Ok, kí làwọn kó sọ pé òun wá yẹn, kí làwọn nǹkan yẹn? Ó lóun wá bọ̀n. Ok. Ó wá ní bóun sọ fún bàbá kan pé kó báwọn kó ìbọn yẹn wá. Ok. Ìgbà tó wá pè mí ló wá ní bàbá yẹn báwọn kó àwọn ìbọn yẹn dé. Àwọn ìbọn yẹn dé. Ó wá ní kí n má wọrí pé tó bá ti yá kó wá pè mí. Kò tẹ́lẹ̀ pẹ́ náà bóyá pè mí yẹn pé òun fẹ́ lọ síbi iṣẹ́ kan, pé tí n bá fẹ́ lọ pé kí n sọ fún òun. Wọ́n á ní mo ti gbọ́ pé tó bá ti yá pé kó pè mí, kò lè dijọ́ kẹta lọ ló pè mí. Bá ẹjọ́ bẹ̀rẹ̀ nìyẹn. Iṣẹ́ wo lẹ kọ́kọ́ ṣe? Iṣẹ́ márùn-ún lájọ ṣe òun bẹ́ẹ̀ ni. Iṣẹ́ tó kọ́kọ́ ṣe lákọ̀ọ́kọ́ wo lẹ ti ṣe, báwo lẹ ṣe ṣe? Ṣàgámù láti ṣe. Ok. Ó máa ń lo Corolla. Ó ń lo Corolla? Bẹ́ẹ̀ ni. Ẹlẹ́kejì Ìjẹ̀bú-Òde. Ní sùúrù. Ètò ní Ṣàgámù yẹn, ṣé àárọ̀ lẹ gbé ni àọ̀sán àbálẹ́ bó lẹ ti gbé? Alẹ́ ni. Alẹ́ bíi ta gbogbo lò? Bóyá bíi 7:30 to 8. Ní apá àbò lẹ ti gbé ìyẹn? Àmì ìmọ̀ orúkọ bẹ̀rẹ̀ Ṣàgámù, bọ̀ Ṣàgámù yẹn. Ó ń lo mọ́tò, ó ń wa Corolla? Ó ń lo mọ́tò. Báwo lẹ ṣe wá gbé? Báwo lẹ ṣe? Ẹsẹ̀ la fi rìn àbáwọ̀ ní mọ́tò akọ̀ wọnú street yẹn. Ok. Bá a ṣe wá ń padà bọ̀ lakọ̀ rí mọ́tò yẹn tó ń wọlé bọ̀. Tó ń wọlé bọ̀ tó tokún bọ̀. Ló wá kọjá lára wa láwárí pé obìnrin ni. Bá a ṣe fẹsẹ̀ rìn tẹ̀lé lọ sínú compound yẹn nìyẹn, láti compound yẹn láti move ẹ̀. Ó fẹ́ ẹ wá ṣọ́ ẹ wá rí pé ó fẹ́ wọnú compound lẹ wá bóyá ṣí géètì lẹ wọlé pẹ̀lú ẹ̀ sínú géètì. Bàtẹ́ wọlé sínú géètì ẹ̀ rà kò sáwọn èèyàn lẹ́bi. Rí ibi tá a ti fẹ́ drive jáde ní bọ̀bọ̀ kan ti jáde pé kílódé báyìí lé bọ̀bọ̀ yẹn wọlé nìyẹn, bá ṣe múfù bá ṣe lọ nìyẹn. Ìbọn mẹ́rin lẹ́kọ́ lọ nígbà yẹn jọ ẹ̀? Méjì ni. Méjì? Bẹ́ẹ̀ ni. Ṣé ìbọn yẹn ẹ kó ìbọn sára ni àbí ẹ kó sínú àpò ẹ̀? Báwo lẹ ṣe tẹ́ ẹ ní káàkiri pẹ̀lú ìbọn lára? Wọ́n mú sínú báàgì ni. Inú báàgì lẹ kó ìbọn méjì jẹ́ sí? Bẹ́ẹ̀ ni. Ok, bó lẹ wá gbé ẹni yẹn lọ? Wọ́n gbé lọ sí Ọ̀sọ̀sà. Ọ̀sọ̀sà? Bẹ́ẹ̀ ni. Ṣé ilé lẹ gbé lọ ní àbí ó níbi tẹ́ máa ń? Inú igbó kan lọ́dọ̀ọ̀sà ni. Ẹ gbé o sí? Bẹ́ẹ̀ ni. Kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ gbàtẹ́ ẹ gbé débẹ̀? Agbawó lọ́wọ́ agba 5 million lọ́wọ́ ẹ̀. 5 million? Ká tó fi sílẹ̀. Àwọn fámìlì ẹ̀ wa wọ́n san 5 million bẹ́ẹ̀. 5 million? Bẹ́ẹ̀ ni. Ok, ẹlẹ́ẹ̀kejì ńkọ́? A ṣe ń Jẹ̀bú-Òde. Jẹ̀bú-Òde, apá àbó Jẹ̀bú-Òde? A ṣe ń Jẹ̀bú-Òde. Apá àbó lẹ́sẹ̀ ń Jẹ̀bú-Òde? Àmì ìmọ̀lúkọ àdúgbò yẹn. Ní Jẹ̀bú-Òde? Bẹ́ẹ̀ ni ìmọ̀lúkọ àdúgbò yẹn. Ok. Àgbàgbé náà lọ sí Ọ̀sọ̀sà àgbà 5 million lọ́wọ́ yẹn náà. Ṣé èyí tẹ́gbẹ́ Jẹ̀bú-Òde yẹn, ṣé inú mọ́tò rẹ ti àkọ́sì yẹn náà nàbí? Nínú mọ́tò ni. Ẹ̀kàn máa ń dúró sí? A gbé mọ́tò lọ sí yẹn tàbí cross ẹ̀ tàbí mọ́tò yẹn move ẹ̀ lọ. Ok, ẹ gbé mọ́tò lọ sí operation yẹn ni? Ṣé ẹni yẹn ẹlẹ́kejì yẹn ṣé ẹ ti máa ń ṣọ́ wọn tẹ́lẹ̀ ni àbí ẹ̀kàn máa ń rìn káàkiri? Àṣọ akọ̀rin rìn káàkiri ni. Ẹ̀kàn tó bá dalẹ̀ ẹ̀kàn máa move káàkiri ẹ máa wo àwọn èèyàn? Bẹ́ẹ̀ni. Ok. Bá a ṣe gbé mọ́ ẹ̀ náà nìyẹn náà, ìyẹn náà fún 5 million. Ìyẹn náà inú ọ̀sàrẹ̀ ẹgbẹ́ náà lọ? Bẹ́ẹ̀ni. Ok. Ẹlẹ́kẹta náà obìnrin náà nìyẹn náà, ìyẹn náà fún wa ní 5 million. Bó lẹ ti gbé ẹlẹ́kẹta yẹn? Ẹlẹ́kẹta yẹn Ṣàgámù Jẹ̀bú-Òde. Kíní nìyẹn.
Ìkẹ́nẹ́. Ìkẹ́nẹ́. Ok, sọ̀rọ̀ sókè o. Ìkẹ́nẹ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kẹta yẹn. Bẹ́ẹ̀ ni. obìnrin nìyẹn náà. Obìnrin yẹn náà bẹ́ẹ̀ ni. alẹ́ lẹgbẹ́ yẹn náà. Ìrọ̀lẹ́ bíi tó 6:30 ìrọ̀lẹ́. ṣe tẹ̀lé ẹ̀ náà wọlé ni. A tẹ̀lé dẹnu géètì ẹ̀ ni. bóyá ṣí géètì wọlé tẹ̀lé. Àdẹ̀wọ̀n àwọn èèyàn tẹ̀lé wọlé dẹnu géètì ẹ̀ láti àwọlé sínú compound. ẹ ti stop ẹ. Bẹ́ẹ̀ ni àwọlé sínú compound ẹ̀. ok mọ́tò ẹ̀ náà lè fi gbé àbí ẹ múfẹ̀ kúrò mọ́tò ẹ̀ bọ̀ sí mọ́tò tí yín. A múfẹ̀ kúrò ní mọ́tò tí a gbé sínú mọ́tò tí wà lọ. ok ọ̀sán náà lè gbé lọ. Ọ̀sán náà ni. ok yẹn lè gbà lọ́wọ́ yẹn. Ìyẹn 5 million. 5 million yẹn náà. Bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹrin ni bọ̀bọ́ kan ọmọ yahoo kan. bọ́lẹ̀ ti gbé yẹn. Ṣàgámù náà nìyẹn náà. ṣé alẹ́ rẹ̀ máa ń ṣe gbogbo àwọn iṣẹ́ ìyá àbí. Alẹ́ la gbé ọmọ yahoo yẹn náà. Àmúfẹ́ lọ sí ọ̀sán náà. sọ́ọ̀sà. Bẹ́ẹ̀ ni. ok. Àgbà 7.5 lọ́wọ́ yẹn. 7.5. Bẹ́ẹ̀ ni. ok. báwo lẹ ṣe gbé ìyá Abídèmí báwo ni wọ́n ṣe mọ ìyá Abídèmí. Mo ti mọ̀ wọ́n tipẹ́. Mo ti mọ̀ wọ́n tipẹ́ àti ra. àwọn náà dẹ̀ mọ̀ ẹ́ dáadáa. Wọ́n mọ̀ mí. A ti ra blọọkù lọ́wọ́ wọn rí. blọọkù tó fi kọ́lé. blọọkù ìkọ́lé ní Ẹ̀pẹ́ apá àgbo lẹ́pẹ́. Mo ti gbàgbọ́ orúkọ àdúgbò ẹni ìmọ̀ orúkọ àdúgbò ẹ̀ dáadáa. bọ̀ ó ní onílé lẹ́pẹ́ náà ó lẹ́ nílé ń bẹ̀. Ẹ lé family side àwọn ọmọ mi. kí ló kọ àdúgbò family house yín lẹ́pẹ́. Mo kí ń lọ bẹ̀ dáadáa kí ló kọ àdúgbò yìí wọn. sọ̀rọ̀ sókè. Ìráyè lẹ́pẹ́. Bẹ́ẹ̀ ni. ibẹ̀ ló ti mọ rúmà yẹn. ìgbà wo lẹ gbé rúmà yẹn. Mi mọ ní oṣù yẹn ọdún yìí náà ni èyí lẹ gbà lọ́wọ́ ẹ̀. Bọ́lájì èyí la gbà náà. 28 million naira. 28 million lẹ gbà lọ́wọ́ rúmà yẹn. àtàwọn wo èmi lẹ tún. Kò sí èmi kankan mọ́. orú ìjìyà wo lẹ máa ń fi ń jẹ àwọn tí ẹ bá jí gbé kán lè tètè dáhùn kán lè tètè mú wá. Kò sí ìjìyà kankan ẹ lè bí wọn àkè fọwọ́ kàn wọn. Àkè fi kankan ṣe wọn àkè fọwọ́ kàn wọn rárá. Àkè náà. wọ́n máa ń lò tó jọ́nà ṣe wá ń jẹun. Wọ́n ń jẹun nǹkan tó bá fẹ́ lọ́ máa ń jẹ. Nǹkan tó bá fẹ́ lọ́ máa ń jẹ. ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ yẹn ẹ tó mélòó. Àwa márùn-ún. Márùn-ún ni gbogbo yín. Bẹ́ẹ̀ni. Àwọn ilé náà pẹ̀lú àbí. Bẹ́ẹ̀ni. kí lórúkọ tiẹ̀. Gàgà lórúkọ tiẹ̀. Gàgà. Gàgà. Bẹ́ẹ̀ni. Gàgà kí ni. Henry Gàgà lórúkọ tiẹ̀. ọmọ ìlú wo ni ẹ. ọmọ Delta State. Delta State. Bẹ́ẹ̀ni. ìwọ náà ó tó operation mélòó tí bá wọn lọ. mi ò kí ń tẹ̀lé wọn lọ ọkọ̀ máa lọ ń gbé ẹni ẹ wá. ọkọ̀ máa lọ ń gbé ẹni ẹ wá ni. ọkọ̀ máa lọ ń gbé wá ni. Bẹ́ẹ̀ni. apá àbò ni wọ́n ń gbé lógùn state. mi ò gbógun state Èkó lèmi gbé. Èkó ló ń gbé ṣùgbọ́n ọmọ Delta ni ẹ. Bẹ́ẹ̀ni. ok àwọn náà kàn gbà ẹ́ síṣẹ́ àbí. Bẹ́ẹ̀ni. inú oko ni wọ́n máa ń wà. Bẹ́ẹ̀ni. tó bá ti gbé wọn dénú oko yẹn kí ni iṣẹ́ tiwọ. àkọ́ máa dúró ti ẹni yẹn ni. àkọ́ máa dúró ti ẹni yẹn ni. ẹ máa so ẹni yẹn mọ́lẹ̀ àbí. àwọn ń so. àkí ń so wọn. Gàgà ẹ lè fi hàn sínú gbókè má so. àkí ń so wọn àkí ń so wọn. àkí ń so wọn. yóò wọn àwọn máa rìn káàkiri. irọ́ ọkọ̀ máa jókòó sójú kan ni. ẹ wá máa ṣọ́ wọn. Bẹ́ẹ̀ni. gbọ́dọ̀ máa ń sùn nínú oko yẹn náà máa ń sùn. Bẹ́ẹ̀ni. ṣé ẹni bẹ́ẹ̀ tẹ́ ń fún wọn ni. la máa tẹ́ nǹkan sílẹ̀ fún wọn. ẹ dẹ̀ ní so wọn fúnjọ́ márùn-ún. ní so wọn bẹ́ẹ̀. now inú iṣẹ́ àjínigbé tí wọ́n ń gbé àwọn ìwà sínú oko yẹn tí wọ́n ń gba owó tí ẹ̀ ń pínwó owó tí wọ́n pín tí ó pọ̀ jù fún ẹ ó tèlò. pé the highest money tó ti gbà pé wọ́n ṣe ẹ̀ lówó pé wọ́n jí 1.4 ni. 1.4 ló ti gbà tó pọ̀ jù. tí ó jẹ́ pé commission tiẹ̀ kí ló fowó yẹn ṣe. máa fi mọtí mi dẹ̀ gba ilé. mo gba ilé. gbọ́dọ̀ gbálé sí. mo gba ilé sí Àjà. Àjà. Bẹ́ẹ̀ni. so tíṣẹ́ bá ti wà náà kàn máa pè ẹ́ tó máa fi wá. kọ́ńkọ́. Jacob lórúkọ mi, Jacob Onokwese. Jacob Onígbèsè. Onokwese. Olókwèsè. ọmọ ìlú wo ni ẹ. ọmọ Delta ni. Delta State. Bẹ́ẹ̀ni. ọmọ Gàgà. Bẹ́ẹ̀ni. sọmọ àdúgbò kan náà ní ni. àjọ mọ́ra náà ní Ìjẹ̀bú nígbà náà láti jọ mọ́ra. níjẹ̀bú-Òde àbí. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. iṣẹ́ wo ni wọ́n ṣe. iṣẹ́ oko ni máa ń ṣe sà. iṣẹ́ oko. mo ń dáko ní bẹ́ẹ̀ ni sà. olú ti ń dáko. ní Ọ̀sà àti Jẹ̀fọ̀. apá àgbo ni gbogbo Ìjẹ̀bú-Òde. ní láìsí Ìdọ́wá. Ìdọ́wá níjẹ̀bú-Òde.
ní ìwọ àti ìyàwó ẹ̀ ń gbé. Tọ́ ẹni tó jẹ́ ọ̀gá yányán, ọ̀gá tó gba gbogbo okùn, tó gba gbogbo ìràwọ̀ nínú ká jínigbé gbowó, ká kóyàn ní papámọ́ra, ká gbowó ńláńlá lọ́wọ́ wọn. Ọ̀nà ni ẹ láǹfààní àti máa wòye èèyàn gbogbo ọmọ Nàìjíríà àti ẹ láǹfààní àti máa wà káàkiri àgbáńlá ayé. Kí lorúkọ tiẹ̀? Ọkọ mi ni Abọ́lájí Alèṣe. Abọ́lájí Alèṣe. Abọ́lájí Alèṣe. Ọmọ ìlú wo ni ẹ? Ọmọ Àgọ́-Òwòye. Àgọ́-Òwòye. Apá àbólá Àgọ́-Òwòye. Mi ì mọ́lé púpọ̀. Mi ì mọ́lé púpọ̀. Ó dàgbà sí Àgọ́-Òwòye ni. Outside the most place. Outside ibo? Mali, Ghana. Mali, Ghana. Ló gbé. Ìgbà ló bẹ̀rẹ̀ sí rìnrìn àjò lọ sí Mali, Ghana. Láti 2016. Láti 2016 ló kàn ti máa ń travel káàkiri. Mo ti ń ṣiṣẹ́ ń bẹ̀. Iṣẹ́ wo ló ń ṣe? Mechanic ni. Mechanic mọ́tò? Ní Mali àti ní Ghana. Tó ìwọ tó ọmọdún mélòó báyìí? I'm 42 years. 42 years. 42 years. Eléjì ẹ̀wá kí ọ̀rọ̀ balẹ̀ ya. Abíọ́lá àbí? Abọ́lájí. Abọ́lájí. Báwo ló ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìjínigbé gbowó? Ẹni tó jẹ́ ọ̀rẹ́ tuntun mi nìyẹn. Ẹni tó jẹ́ ọ̀rẹ́ mi nìyẹn. Òun ni Abíọ́lá. Abíọ́lá. Ọ̀rẹ́ tímọ́tímọ́ ni? Àjọ wà tẹ́tẹ̀lẹ̀ wà ládùúgbò ni. Ó ní pàṣẹ èèyàn kan ló ń gbà mọ̀ ẹ́. Ẹni tó pàṣẹ mọ̀ ẹgbẹ́ àtẹ̀jọ́ kọ́lé sàdúgbò ni. Ẹni tí ó pàṣẹ mọ̀ bí ẹ̀gbọ́n nìyẹn jẹ́ sí wa. Kẹ́hìndé àbí? Bẹ́ẹ̀. Òtún rẹ̀ ni o fi mọ òun àbí? Ẹbí tú ẹ̀ náà máa fẹ́ kí mo fi mọ̀. Okay. Now, báwo ló ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí? Ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ báwo ló ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ajínigbé gbowó? A bẹ̀rẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ a kàn wá ìbọn a máa lò àárí ìbọn. Ṣé ibi tó travel lọ o máa ń ṣe kidnapping bẹ́ẹ̀ ni? No, iṣẹ́ mi ni mo ń ṣe lẹ̀. Ni wọ́n wá introduce alájí kan sí mi, má alájí kan. Má alájí yẹn ló bá wá ìbọn tí a lò. Látọ̀ òun ló ti rí lẹ́sẹ̀. Náà. Gbà tó dé. Ibi ìbàdàn náà ti introduce alájí yẹn sí Ìbàdàn. Ìbàdàn. Náà ti introduce alájí yẹn sí mi. Ok. Ni alájí yẹn ṣàfihàn bàtà alájí yẹn introduce ni alájí yẹn wá ó bá kó bọn wá. Bàtà alájí yẹn kó bọn wá òun la fi start àti bẹ̀rẹ̀. Ìbọn mélòó rà ń gbà yẹn? Méjì. Orúkọ o? One mouth. Àwọn local gun yẹn. Àwọn pump àbí? No, local one. Local gun. One mouth. Ok. One mouth. Ok.